Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé pápápá lọ̀rọ̀ tiwa analysis tiwa níwọ̀nba ni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún mú wa dúró lónìí. Ohun tí mo wá fún lórí ètò yìí ní ìkànnì Jugba Master Channels, ọ̀rọ̀ lórí àwa tí a máa ń ṣètò lórí afẹ́fẹ́ ni, ọ̀rọ̀ wa ni, ọ̀rọ̀ ara wa ni mo wá bá wa sọ lónìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi, Jugba Master Channels náà láwà. Ẹ̀yin tẹ́ subscribe a dúpẹ́, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń subscribe náà lẹ́yìn tẹ́ ẹ ti subscribe àtàwọn tó ti subscribe sórí ìkànnì wa yìí, Ọlọ́run má jẹ́ kí yín ọyọ kọ́lọ́wọ́ ṣàṣàánú ẹni. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa pátápátá, èmi á máa sọ wípé bó bá kù ọjọ́ kan kí ọ̀tá kó rìn yín sí òò, kó kù ìṣẹ́jú kan kí ọ̀tá kó rìn yín sí òò, kí Ọlọ́run Olódùmarè kó bá wa rìn ọ̀tá náà sí òò, kó ya wèrè, kó ya sínwín, kó bugi jẹ, kó fẹnu ara rẹ̀ jẹ́wọ́, kí wọ́n sọ lóko pa, bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Àṣepé o, àkànṣe àṣẹ sí yẹn ni. Yes, nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ sọ, ẹjọ́ sà, ẹjọ́ mà, ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lórí afẹ́fẹ́ yìí, lórí àwọn YouTube àti àwọn other stations, ǹjẹ́ a mọ̀ nǹkan tá à ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ wa lóòótọ́ a train, ṣùgbọ́n tá a bá lọ opportunity, ǹjẹ́ à ń lò dáadáa? Ṣá ń lò dáadáa ṣá? Ètò tí à ń ṣe, a sọ fún wa, ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí mo máa sọ wípé àwọn ọ̀rọ̀ kan wà, ká tiẹ̀ sọ pé ẹ̀rọ ayélujára fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé tó bá jẹ́ lórí àwọn rédíò ìjọba àbí aládàáni tí àwọn MBs ti ń ṣe àkórí ẹ̀ lè sọ̀rọ̀ anyhow. Ṣùgbọ́n yàtọ̀ fún yẹn, tí wọ́n bá dá wa ní ẹ̀kọ́, ṣé àwa fúnra wa ò lè dára wa lẹ́kọ̀ọ́ wípé àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká máa sọ, ó yẹ ká caution. Bọ́mọdé bá tiẹ̀ wá ń wí tó yẹ ká bọ́mọdé wí, èwo ní tàwọn àgbàlagbà? Point ìbẹ̀rẹ̀, kí ni kéèyàn jí kó fẹ́ wo social media láàárọ̀, kó jẹ́ pé gbogbo ẹ̀yin ọ̀tá ni ó máa fi ré. Èèyàn lè fọ̀táré ṣùgbọ́n kì í ṣe èpè. Lágbájá báyìí ní orí, lágbájá ìyá àyá ẹ̀, bàbá kúlà bàbá ẹ̀, ìwọ tó gbé kinní ńlá kan ṣe kinní kan tó fi ṣe kinní kan, ìyá ẹ̀ tó ya wèrè sí gbà, ó dẹ̀ ní ṣe báyìí, àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ ní ṣe báyìí. Mi ò sọ nípa èèyàn kan o, àwọn tó ń ṣe pọ̀. Gbogbo nǹkan láyé tó bá jẹ́ orí afẹ́fẹ́, ẹ̀kọ́ ni kẹ́ ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn èèyàn. Tí ò bá sí ìforígbárí tàbí ìjà láàrin àwọn ènìyàn, tá a rò pé já sọ́pọ́tì lè, even tó bá tiẹ̀ wà gan, kí ló dé tá a sọ́pọ́tì òdodo? Kọ́jẹ́ni tá a nífẹ̀ẹ́ gan ló ń ṣe àṣìṣe, kí ló dé tá a fọgbọ́n sọ fún, bá a bá lè fi gbogbo ẹni sọ fún, tá a lè fi gbogbo ẹnu wa sọ, kí ló dé tá a jẹ́ kó mọ̀ wípé ẹ̀yin náà bá ṣe báyìí, ẹ̀yin náà bá ṣe báyìí. Ewo lè pẹ́ àràárọ̀ nítorí owó, nítorí monetization. Àdẹ̀wà ń bújọba, ìtawà fi ń bàlú jẹ́ iná ṣe bá rẹ̀ ni. Àwọn aláró òótọ́ máa sọ àfòwúrọ̀ ṣépè. Ẹlẹ́ẹ̀kẹ́ èébú gbogbo wa ní o, ó bá mi wí, ó bá ẹ wí o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dín kùkù sọ́gbọ́n kírú ẹ̀ mọ́ wáyé. Ó máa wáyé ká sọ tòótọ́, ṣùgbọ́n ẹ jẹ́ àdínkù, ẹ mọ̀jà máa fi gbogbo ẹnu sọ. Àwọn ọmọ tẹ́ ń wò tán ń dàgbà, gbogbo wọn ni wọ́n máa ń pa fóònù, gbogbo wọn ni wọ́n wá sórí àwọn ìkànnì wa. Ẹ̀kọ́ wo la fẹ́ kàn máa kọ́? Àfẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀nà wípé a máa dín ọ̀rọ̀ kù ni, a kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀, a kì í fi gbogbo ẹnu la ọ̀rọ̀ mọ́lẹ̀. Ìyá àti bàbá ló dẹ̀ pọ̀ jù. Ẹ̀kọ́ wà, ọ̀rọ̀ wà, ètò wà rẹpẹtẹ tá a lè ṣe. A lè create ètò láì tiẹ̀ ṣe fàájá pẹ̀lú àwọn èèyàn. Tá a bá wá ń ṣe fàájá náà, sórí òótọ́ là ń ṣe lé. Mo wo fídíò kan níbi tí ìyá kan ti ń ṣẹ́ ìpè gidigidi. Mi ò ní dáko èèyàn, mi dẹ̀ ní júwe èèyàn. Mo wá wò pé kí ni mo wò láàárọ̀ kùtùkùtù sí, Ọlọ́run ṣàánú mi. Kì í ṣe èmi ló ń ṣépè fún, kì í ṣe wọ́ o. Ṣùgbọ́n wọ́n ní mẹ́ta lè pè, ẹni tó ń ṣẹ́, ẹni tí ń ṣe fún àtẹni tó fetí kọ. Ẹjọ́ ẹjẹ́ àdínkù, mo rọ̀ wá ni o. Ẹlẹ́ẹ̀kejì, mo wo fídíò kan, màmá wa Madam Sajẹ, wọ́n ti sọ̀rọ̀ yìí ti pẹ́,
ibi tí ẹ ti ń gba àwọn èèyàn nímọ̀ràn, ìwọ tó rò pé kinní kan ní ẹ, tó rò pé Ọlọ́run ò lè mú ẹ kinní kankan. Ìkànnù wá sì lọ gbé jáde, ó ní Madam Sajẹ ti fún Lizzy lésì ọ̀rọ̀ ẹ̀. Ìyá ẹ̀ ò dákọ Lizzy o, nínú ọ̀rọ̀ tí ìyá yìí dẹ̀ sọ, ọ̀rọ̀ tó kàn mí tó kàn tó yẹ kí gbogbo wa ò fi kọ́gbọ́n nìyẹn ni Mrs. Fansad Balogun, ìyá mi àǹtí mi dáadáa, Madam Sajẹ, ìyá Alasis. Irú ọ̀rọ̀ tán sọ, ìtọ́ yẹ ká gbámú àgbámú, àwọn èèyàn náà wá ń kọ́mẹ́ǹtì, wọ́n ń bú ẹni tí ìyá yìí ò dárúkọ ẹ̀. Kí là ń fi yẹn ṣe gangan? Ṣé nítorí owó náà ni? À ń wérò àwọn traffic. Ẹ máa wà, ẹ má gbàgbé pé péjì wà títí ayé, àfi tí iléeṣẹ́ yẹn bá bring ẹ̀ down fúnra wọn lókù. Àwọn tẹ́ ẹ ti ṣe síbẹ̀ wà títí ayé, ẹlòmíì ti ṣe àì. Ẹ má jẹ́ a fi ẹ̀bùn ta ní ká fi da nǹkan rú, ká fi ba nǹkan jẹ́, ká fi fèpè bá gbogbo ẹ̀ jẹ́. Èmi àti ìjọ ń bújọba ni. Ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ẹ jẹ́ ká sòótọ́, ẹ jẹ́ ká sòdodo, ẹ jẹ́ a bu ẹnu àtẹ́lu ìjọba tí ò ṣe dáadáa, èèyàn tí ò ṣe dáadáa láwùjọ wa, ká dẹ̀ ṣe pé níwọ̀n bá wa kọ́ la dá wọn, gbogbo nǹkan ló ní reason. Ìyẹn ni o, a lè bẹ́ èbú, ó yàtọ̀ sí pé o fọ́ọ̀n lè bú fọ́ọ̀n, ẹ tó bá mi èbú fọ́ọ̀n ni, ó yàtọ̀ sí pé. Ẹ má jẹ́ káwọn èèyàn olólùfẹ́ yín máa fetí kọ́ ìpè yín lọ gbogbo ìgbà. Àwọn ẹ̀kọ́ tó wà ní àwọn ọ̀rọ̀ onítàrí, ẹ jẹ́ ká kọ́ ra wa. Alright, ẹ jẹ́ kó mẹ́ẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ni ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ, tí wọ́n ní wọ́n sọ pé káwọn tó ń jà fún ẹ̀tọ́ Mohbad kán tó lè ṣe nǹkan kan, wọ́n gbọ́dọ̀ jẹ́ káwọn mọ̀. Kán tó sọ̀rọ̀ nípa amòfin àwọn gbọ́dọ̀ gbọ́. Specifically wọ́n ní wọ́n dákọ̀ Bukky Jesse, ó jáde nínú ìròyìn, torí pé mi ò fẹ́ waste data. Àbá máa ní ká lò tó lọ́pọ̀lọpọ̀ ó ti gbọ́, kò sáǹfààní bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sọ. Wọ́n ní wọ́n sọ pé DNA tí ẹnìkan ṣe fún tán nìkan ilé àmúṣe torí ọjọ́ iwájú rẹ̀ ni àti ìgbésí ayé tó fẹ́ gbé, torí nǹkan míì kọ́. Yẹmi Fábíyì, brọ́dà mi, àbọ̀rọ̀ là á sọ fọmọlúàbí, àní kó padà ń bẹ̀, ṣùgbọ́n fọgbọ́n ṣe. Ìtò wà ń díẹ̀ tó mú kí bàbá ọmọ lè sọrú ọ̀rọ̀ yìí àmọ́ o. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà, níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí, ìdí táwọn ò fi lọ sí sáìdì yẹn jù, a mọ̀ pé ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀, torí bọ́rọ̀ ìṣe ń sún síwájú ló ń sún sẹ́yìn. Nǹkan ẹyọ kan tó kàn ń dùn mí, ẹ̀yẹ́ bíi Mohbad ẹ kárí láyé o, ẹ kú ọmọ ṣe, ẹ kú àfọgbọ́n ṣe, ẹ kú ọ̀rọ̀ ọmọ, ẹ pẹ̀lẹ́. Àwa tí mọ ibi tírú ọ̀rọ̀ yìí lè yọrí sí. Bẹ́ẹ̀ bá parí DNA, èyí tó bá wu bàbá ọmọ ni bàbá ọmọ lè ṣe o. Bí wọn parí bàbá DNA, èyí tó bá wu bàbá ọmọ ni bàbá ọmọ lè ṣe o. Ṣùgbọ́n kinní kan mo mọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde fún ọ̀rọ̀ Mohbad, igbá olóore kì í fọ́, àwo olóore kì í fàyà o. Bọ́ bá kù ṣẹ́jú kan kí ọmọ olóore ó jìn sí kòtò, mọ̀nàmọ́ná kọ látòjú ọ̀run, ẹ ní firú ẹ̀ gbà. Ìtò ń dùn mí rè, ẹ jẹ́ kí Mohbad sùn, ẹ má jẹ́ ó pẹ́ mọ́. Fàákájà lórí ọ̀rọ̀ ikú ọmọkùnrin yìí, ẹ fìdájọ́ lẹ̀ fọ́lọ́run. Ṣé ọ̀rọ̀ tí bàbá ọmọ náà sọ àti ìdájọ́ òdodo ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn? Wọn lókun ṣòkú abidogun kéèpẹ̀, Ọlọ́run ti rínú yín. Ọmọ tó ṣaláìsí náà rínú yín. Bàbá Mohbad ẹ̀ ní fojú sunkún ọmọ mọ́ o, ẹ pẹ̀lẹ́. Bíròyìn bá ń lọ lọ́tún tó ń lọ lósì lóríṣiríṣi ọ̀nà, ẹ̀jẹ̀ á máa fọgbọ́n ṣe, àwa tá à ń jàjàǹgbara, ẹ ṣe ní àbẹ̀wọ̀n. Another one, Yinka TNT, ṣe rí ẹ̀rọ ayélujára kò ní kó bá wa, ẹni tí ó kó bá yóò kó bá, ẹni tí ó sọ dèrò ẹ̀yìn yóò sọ dèrò ẹ̀yìn, ẹni tí ó sọ dèrò wájú yóò sọ dèrò wájú, ẹni tí ó kọ̀gbọ́n yóò kọ̀gbọ́n bẹ́ẹ̀. Yinka TNT lórí ọ̀rọ̀ Abbas Akande Obesere
tí wọ́n lè fẹ́ra yín tẹ́ ẹ gbé jáde. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lè ti sọ wọ́n lè ti sọ ṣùgbọ́n ẹ jẹ́ kí mi sọ àbí. Ṣé ẹ rí lóòótọ́ wọ́n ń pe kinní kan ní marketing strategies. Tó bá jẹ́ lóòótọ́ lẹ́yìn àtòbésèré fẹ́ra yín, good luck, congratulations. Ṣùgbọ́n tó bá jẹ́ irọ́ tó yẹ pé marketing strategies fíìmù tẹ́lẹ̀ fi ṣe ni lẹ wá bọ́ ọ̀tá lẹ sọrú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lẹ wéèsì dátà àwọn èèyàn lẹ wéèsì táìmù àwọn ènìyàn. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Marketing strategies kọ́ nìyẹn o. You deceive people with that. Ẹ ń deceive àwọn èèyàn ní now. Ẹ láwọn olólùfẹ́ tí wọ́n ní trust nínú yín. Ṣé ní gbogbo àwọn tó ń sọ wípé ẹ̀ ń sọ̀rọ̀ gbá ẹ̀ ń sọ̀rọ̀ àwo ẹ̀ ń sọ̀rọ̀ ojú ara ẹ̀ ń sọ̀rọ̀ kan fẹ́ra wọn kan bára wọn ṣe gbá kò content ti yín nìyẹn. Ìwọ̀ fún nìtẹ́lọ́rùn ẹni tó bá wù ní kó tẹ̀lé yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń condemn ẹ̀ bẹ́ẹ̀ bá dórí fóònù wọn ẹ bá àwọn fíìmù tí wọ́n fi ń bára ẹni lò pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ tẹ́lẹ̀ ń condemn Yinka TNT nítorí pé Yinka sọ tiẹ̀ jáde. Èmi ò encourage ẹ̀mí sọ pé n tó ṣe dá mi ní kò dáhùn. Oníkálukú ló mọ̀ tó fẹ́. Ṣùgbọ́n lórí eléyìí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó. A ní ways of advertising people, films, products, àwọn ọ̀nà tá a lè gbà polówó ọjà wa kì í ṣe ká deceive. Èyí tẹ́ ẹ ṣe yẹ tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ ẹ̀ kò dáa rárá. Báwo lẹ ṣe máa sọ pé ẹ̀yin àtàbáàsì fẹ́ra ẹ̀yin àtìgbà fẹ́ra tẹ́ bá wá wo YouTube yẹn ẹ tàn àwọn ènìyàn lọ wò ẹ̀yin fúnra yóò dé padà sọ wípé fíìmù ni o. Ẹ wá ń pé bá rí ìyáálé yín lẹ́gbẹ̀ẹ́ yín nínú fídíò yẹn àwọn ó ti gùn jù ó ti pọ̀ jù. That is not the way. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ẹ dínkù Yinka TNT. Ẹ má jẹ́ kẹ́nu máa sìn lára fọ́kèmù yín jù. Ìta gbédáde tí wọ́n wà mẹ́ yìí ẹ̀dẹ́ ni o. Ọlọ́mọ ṣòro ẹ̀dẹ́ fún wa o. Bẹ́ẹ̀ bá ṣe ṣe ra yín bíi fọ́tò náà lẹ ṣe máa bára yín bẹ́ẹ̀. Gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń lo strategies wọ́n fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn kò sẹ́ni tó wá confam ẹ̀. Ẹ̀yin wá confam rọ́ lórí afẹ́fẹ́ fún àwọn olólùfẹ́ yín ẹ sọ wọ́n di ọlọ́pọlọ kúkúrú ìtumọ̀ ẹ̀ nìyẹn o. You still have the guts to confirm it. Ẹ tí ẹ jẹ́ kí fíìmù yẹn káwọn èèyàn wò fúnra wọn ká mọ̀ pé kán máa sọ pé fíìmù dẹ̀ ni o. Tẹ́ bá tiẹ̀ wá tó fẹ́ sọ̀rọ̀ kò yẹ kó kọjá gbogbo ẹ̀yin tẹ́ ní mo fà báàsì àbáàsì ń ṣe ẹni tó téèyàn ò lè fẹ́ àbáàsì dá lọ́wọ́ ọkùnrin ọ̀rẹ́ wà lọ́kùnrin ẹ mọ̀ mo lọ bí ìgbà tá à ń ṣe kinní kan tá a fira wa àwọn ẹbí wa tá a lè ń tàn ṣáàṣìírí òwò apàdà tú tó bá wá jẹ́ pé fíìmù lẹ̀ ṣe báṣìírí bá wá tú tó yẹ pé strategies kékeré lẹ lò tẹ́ ẹ̀ lo gbogbo eléyìí bá dà ó ti di mélòó inú àwọn òṣèré tí ẹ gbérú ẹ̀ jáde nu wọn fún wọn tẹ́ wá padà rí wípé wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ mọ̀ nípa ẹ bá bí àwọn èèyàn kẹ́ ẹ tó ṣe é. Mo dẹ̀ láìkí Yinka TNT o mi sọ pé program yìí o àbí bóyá nǹkan kan o because mo mọ́ láìkí èèyàn bold kan gbógun tìyàn níbì kan kó dẹ̀ dúró pé sẹ́ èmi irọ́ mi ní padà ń bẹ̀ tọ́lọ́ yín àmọ́ mi nìyẹn. Mi ò gbogbo wa kọ́ lọ lọ́hùn fún nígbà àbáàsì ò bẹ́sẹ̀rẹ̀ brọ́dà mi la máa ń pera wa bó tẹ̀ jẹ́ pé common language ti ọmọ rápálá nìyẹn sídò tèmi sídò tiwa lé Olúyọ̀lé. Nígbà tí àwọn èèyàn ń kọrin ọlọ́gbọ́n sídò náà ti kọrin ọlọ́gbọ́n ayé ò rí lédè àti TNT bó ń sọ o ayé ò rí ìgbà yẹn orin kàbákà kan jáde àwọn orin tó nítumọ̀ tó gánjẹ́ kó tẹ́ bá gbọ́ nígbà bá sì jáde ní tiẹ̀ brọ́dà mi sidophobia ìbà ẹ̀gbọ́n tó kọ ọ̀yẹ́ẹ̀yẹ̀ ọ̀yáàyà àjọ ń tẹ́ mo rí ibi tán ti yàgbé sábọ̀ lójú ẹlẹ́gbà lọ́lọ́run bá lòun dé sínú ayé bóyá ibi tó lọ ń gbàdé sínú ayé Yinka TNT inú bóyá yóò padà ronú pìwàdà pé mo ti ń dàgbà torí àwọn ọmọ mi ìyẹn kù sí lọ́wọ́ ṣùgbọ́n a lè sọ pé kó má ṣe nítorí ràn kò sí tẹ́yàn ṣe láyé tí ìṣèpò orí ló ràn o káwọn èèyàn wá bọ́ síta
kàn mọ́ á ṣe pé oríṣiríṣi wọn ní dandan kó owó lè scroll ẹ̀ tó bá rí pé Yinka TNT ni if you don't want scroll ẹ̀ kì í ṣe kó máa lọ comment pé olórí burúkú kí ló ṣe ẹ́ ọlọ́gàn ọ̀fẹ́ àbòsí ni. But Yinka TNT ẹ ti ṣe àwọn olólùfẹ́ yìí o torí pé ẹ deceive wọn ẹ pè wọ́n lọ́bọ̀ ọlọ́run jẹ́ kí fíìmù náà ta o ẹ má ṣerú ẹ̀ mọ́ o ẹ máa ṣọ́ra nínú àwọn nǹkan tí ẹ bá fẹ́ ṣe àwọn èèyàn wọ́n mú mọ́wọ́ ẹ tá a bá fẹ́ lù kí ì dáre bó bá dáre kò lè rẹ́ ní bá gbé ẹ má jẹ́ kọ́rọ̀ yín dà bẹ́ẹ̀ ẹ má dọ́gbọ́n padà díẹ̀díẹ̀ ẹ má blend díẹ̀díẹ̀ ẹ má blend díẹ̀díẹ̀ ẹ má fa àwọn èèyàn lọ́rọ̀ sọ lórí yín eléyìí tẹ́ ẹ ṣe kú díẹ̀ káàtó àwọn èèyàn ń ṣe múgò please stop it next time don't do it again. Ṣé wàá gbọ́lá lórúkọ mi.